darapọ̀ ẹ jẹ́ á fọkànbalẹ̀. Ní báyìí láì dènà pẹnu láì fàkókò ṣòfò bí àwọn bàbá ti fún wa ní àṣẹ a fẹ́ pẹ́ rárá a sì ní pẹ́ kì í ṣe ilé sẹ̀rímónì la wà ọ̀nà àbáyọ la wá wá a sì mọ̀ pé Ọlọ́run tó ní ìlú yìí yóò lànà àbáyọ fún wa. Ní báyìí màá pe bàbá mi yìí dádì ẹ̀yin lẹ́ fún wa ládùúrà bẹ̀rẹ̀ dádì ẹ̀yin náà mọ̀ múra lẹ̀ àti bàbá mi tó dé fìlà funfun yẹn a mọ̀ pé àdúrà ò ní ṣe tiwa tì ẹ̀já gbàdúrà bẹ̀rẹ̀. Ọlọ́run òtítọ́ agbórúkọ rẹ ga pé ó tún sọ ẹ̀dá láàyè láàárọ̀ yìí Olúwa gbọpẹ́ wa Olúwa gbà yín wa a kóra wa jọ gẹ́gẹ́ bí ìlú gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn ìlú tó fẹ́ràn ara wọn ìkójọpọ̀ wa tò ní báyìí Olúwa wa gún wà níbẹ̀ Olúwa ọ̀rọ̀ ìlú yìí ó dọwọ́ rẹ ọ̀rọ̀ wa dọwọ́ rẹ à ń gbàdúrà pé kó la ìlú wa kọjá la gbogbo orílẹ̀-èdè wa kọjá gbogbo ìgbèríko wa Olúwa làbẹ̀ kọjá ọkàn ẹnìkọ̀ọ̀kan wa dákun làbẹ̀ kọjá Olúwa gbogbo insecurity tó wà nílùú wa yìí báyìí Olúwa bá fòpin sí gbogbo àwọn ọmọ wa tó wà ní gbèkùn Olúwa dákun bá tú wọn sílẹ̀ wọ́n ló mọ̀nà tó gbà tú wọn sílẹ̀ Olúwa dákun tú wọn sílẹ̀ wọ́n bá a láyọ̀ gbogbo àwọn tó sì ti farapa Olúwa wo ọgbẹ́ wọn sàn kó ṣàánú fún wa ìpàdé tó ní abẹ̀rẹ̀ lórúkọ rẹ Jésù àwọn tó ń bọ̀ wọn dé láyọ̀ gbogbo tá a sọ bí báyìí jẹ́ ká gbọ́ra wa yé láì sọ àsọyé ní forúkọ rẹ o ní orúkọ Jésù Olúwa wa. Orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí máa dúpẹ́ lọ́wọ́ yín àsọpẹ́ ṣe torí pé ẹ tún fún wa ní oore ọ̀fẹ́ láti wà láyé láti wà láàyè àyìn lógo nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa kò yí padà agbára ẹgbà ọpẹ́ wa Jésù Kristi ẹgbà yín wa Ọlọ́run mi àti dé o sí abẹ́ ètò yìí láti wá bí ààbò tó péye yóò ṣe wà ní ìlú yìí lórí àwọn ọmọ wa tí wọ́n kó àwọn ènìyàn wa tó wà nígbè Ọlọ́run ẹ darapọ̀ mọ́ wa Ọlọ́run darapọ̀ mọ́ wa agbára tẹ́ ẹ lò lọ́jọ́ kìíní tẹ́ ẹ fi mọ́ ọmọ ṣẹ́gi jáde ní ayọ̀ àti àlàáfíà láìsí ìfarapa Ọlọ́run ẹ lò lórí àwọn ọmọ tó wà nígbèkùn lórí gbogbo àwọn tó wà nígbèkùn àti olùkọ́ Olúwa agbára tẹ́ ẹ fi fún ọmọ ṣẹ́gi jáde Olúwa ẹ gbé agbára náà wọ̀ wọ́n ààbò tó Olúwa ẹ dàbò wọn bàbá mo gbàgbà ní ti ìlú ogun wọ́n jẹ́ kó ṣẹlẹ̀ nínú ìlú oore ọ̀fẹ́ èyí tí ìlú yóò fi ní tẹ̀síwájú tàbí ní orúkọ rere lórí ẹni ọba gbọ́rò yìí ọmọ pé nǹkan ń ṣẹlẹ̀ ní ròyìn ń kobi wọn ní torí ìgbèkùn tọ́jẹ̀ lóko mọ̀sán lẹ́sìn ẹlẹ́ǹkà bàbá dọwọ́ yín bàbá orúkọ burúkú la parẹ́ nílùú agbára burúkú la parẹ́ nílùú gbogbo àwọn ènìyàn yìí tí Sátánì ń lò láti dàlú agbára tó fi rí àwọn ọmọ ogun Fáráò bọnú omi olùwárí wọn bọnú omi gbogbo àwọn tó ń dí ìlú yìí lọ́wọ́ tó ń ní ìlú yìí lára ọkùnrin ní obìnrin ní agbára tó fi rí àwọn ọmọ ogun Fáráò tó fi rí bọnú omi àwọn náà olùwárí wọn bọnú omi olùwà túbì sílẹ̀ tú àwọn tó wà ní gbèkùn sílẹ̀ ọmọdé làwọn ọmọ olùwà bàbá dákun ojú ọwọ́ rẹ̀ mọ̀jì wọn fi kú àwọn ọmọ ẹ̀rọ ṣẹ́yìn wa Ọlọ́run mọ̀jì àníbànújẹ́ wọ́n àwọn ìbànújẹ́ èdè ń bẹ tọ́kàn ẹnìkan kan ọba ilẹ̀ Olúwa bàbá ṣàtúnṣe ìwà ṣàánú fún wa àwọn ọmọ tẹ̀síwájú Jésù Olúwa wa. Ọba àwọn ọba Ọlọ́run àwọn Ọlọ́run dúpẹ́ wọ lọ sí ayé wọn ló sì dá òru wọn lọ mọ gbogbo lọ́ọ̀yì ìṣòro gbogbo ọba tó nílé ayé àdúgbò Ògbómọ̀ṣọ́ lé wọ Ọlọ́run wá iwájú òwò fún ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ẹjọ́ báyìí ìlú Ògbómọ̀ṣọ́ ẹjọ́ dàrú ẹ̀yin alálẹ̀ tẹ̀sẹ̀ bí Ògbómọ̀ṣọ́ tó ẹ̀dàkùn ẹ̀dìdè ìpèníjà agbára tẹ́ ẹ lò nígbà míì tí Ògbómọ̀ṣọ́ fi borí tá a fi jàjà ṣẹ́gun tá a fi jàjà yìí ẹ dákun abẹ̀yìn ẹ̀yin alálẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ dìde ẹ gbè wá níjà Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ bàjẹ́ agbègbè rẹ̀ gbọ́dọ̀ dàrú gbogbo ogun mùjẹmùjẹ gbogbo agbẹnipa láti wákàtí lọ kí wọ́n máa wọlẹ̀ wọ́n bá ló ní gbogbo nǹkan lọ́dọ̀ wọ́n ló sì ní agbára ẹ̀dá lọ́dọ̀ ẹni tó lágbára bí ìwọ Ọlọ́run gbogbo agbára tí wọ́n lè máa lò agbára náà ẹgbà kò lọ́wọ́ wọn àwa sọ fún wọn Ọlọ́run ìwọ ló lè sun gbogbo ìwọ ló lè yọ̀yàn nígbèkùn gbogbo àwọn tó wà ní ìgbèkùn wọ̀nyí Ẹlẹ́dàá ọ̀run lọ yọ wọn kó mbẹ́ ẹnìkan ló lò ní èèyàn méjì ló lò ní
táwọn ọmọ ẹjọ́ fi gbọ́ pò nínú ìgbèkùn láti wákàtí lọ ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yín ẹlòyìn wọn kò mbẹ́ gbogbo àwọn tí ń ṣe agbódegbà fún Ògbómọ̀ṣọ́ parapọ̀ kí ìlú Èkó lè bá àtúnṣe gbà kó lè bá àtúnṣe ẹ dákun ẹ̀mí mímọ́ ẹ dákun ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ dákun ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ dákun ìjà yín mọ̀jọ gbé wọn lọ gbogbo ìwà tí wọ́n wù tí òbí nípa pé Ọlọ́run wọ Ọlọ́run mọ́jọ wọn lè wù ọ̀rọ̀ tí wọ́n sọ tí ó ti ayọ́kọ̀ yìí tí wọ́n mọ́jọ wọn lè sọ gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan tó wà ní ìjókòó yìí ní orúkọ Jésù ẹ dákun ìgbàṣàkóso iṣẹ́ kálukú ò ní dàrú iṣẹ́ kálukú ò ní dàrú gbogbo àwọn agbófinró pátá lọ́tùn lósì ẹ dákun ìbínú Elédùmarè mọ́jọ dé bá wa ogun mùjẹ̀mùjẹ̀ mọ́jọ borí wa nígbà tá a bá ń jáde tá a bá ń wọlé ògùn lákàáyé kọ́mọ ìlànà fún wa ìlú ògùn lákàáyé kọ́mọ ti gbèjè lára wa àfi gbogbo ọba àfi léwọ Ọlọ́run lọ́wọ́ ẹ̀mí tí ó fi darí Ògbómọ̀ṣọ́ tí kò ṣe ẹ̀mí ẹ̀tàn tí kò ṣe ẹ̀mí burúkú jẹ́ kò ṣe ẹ̀mí ẹ̀tanú ẹ dákun ẹ̀bí sínú wọn bí ìfẹ́ bí ó ṣe so wọn papọ̀ tí èdè àìyedè òfin ní ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ láti wà ní ìṣọ̀kan Elédùmarè ẹ jẹ́ kó wọnú wọn lọ ẹ dákun ẹ jẹ́ kó wọnú wọn lọ lórí àwọn bá wa láti gba àwáṣẹ wọ́n fi mọ̀ ṣọ̀kan ìmọ̀ wọn ṣe déédéé kò sí dúdú ìgbóná inú mọ́ wọn tí wọ́n bá jọ ń lọ ibi kan náà wọ́n jọ ń lọ ṣùgbọ́n àgbàdua ẹ̀mí ìṣọ̀kan nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀mí sí alọ́kàn lórúkọ Jésù ẹ̀mí sí alọ́kàn ẹ̀mí ìjàdógún àjàyédè ẹ̀mí ìjàdógún ìtàsílẹ̀ ẹ̀mí ìjẹ̀kárí ogun lórúkọ Jésù lọ́wọ́. ẹ bá gbàdé fún bàbá mi ó yá. Sọ̀lú alánàbí kẹrí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọpẹ́ tá a dú Ọlọ́run má ṣàfi sáàyè ọpẹ́ fún wa. Ọpẹ́ tá a dú Ọlọ́run má ṣàfi sáàyè ọpẹ́ fún wa. Ọlọ́run o, gbogbo ìgbà náà là ń pè ọ́. Là ń kíbòsí rẹ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ wa orílẹ̀ Nàìjíríà yìí. Láàyè ibi tí ń ṣẹlẹ̀ gbogbo ìgbà náà là ń gbàdúrà Ọlọ́run o a bẹ̀ ọ́ gbogbo àyè ibi tí ń dàrú dàpọ̀ Ọlọ́run o àwọn kan ní bẹ́ǹdì ẹ̀ ìwọ Ọlọ́run kò sí ń tọ́ dátágbára rẹ ìwọ Ọlọ́run ọ̀ka Ọlọ́run má wò wá níran lórílẹ̀‐èdè wa yìí Ọlọ́run má wò wá níran lórílẹ̀‐èdè wa yìí má wà wá níran lórílẹ̀‐èdè wa yìí àti àwọn tí ń bẹ́ǹdì ọ̀rọ̀ yìí àtàwọn tí wọ́n fi ṣe irinṣẹ́ tí wọ́n fi ń da orílẹ̀‐èdè Nàìjíríà rú Ọlọ́run bá a ṣagbára ọwọ́ ọmọ dọ̀lẹ́ bá a ṣagbára ọwọ́ ọmọ dọ̀lẹ́ bá a ṣagbára ọwọ́ ọmọ dọ̀lẹ́ wá wọlá wípé wọ́n ló fi Músà borí Fíríánà ńjọ́ kìíní àná Ọlọ́run o dákun fi ọmọ orílẹ̀‐èdè yìí fi borí gbogbo àwọn tí ń da orílẹ̀‐èdè wa yìí fi á borí wọn fi á jẹrí wọn fi á borí wọn fi á jẹrí wọn Ọlọ́run o ó sún gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ó sún délẹ̀ Yorùbá Ọlọ́run a lè ṣọ́ra wa ìwọ náà lolùṣọ́ lójú oorun àti ní ojúmọmọ ìwọ náà ló ń ṣọ́ wa Ọlọ́run gbogbo àwọn tó jẹ́ agbódegbà gbogbo àwọn tí wọ́n yídó borí tí wọ́n ń ta fà sínú ìmọ́lẹ̀ ìnira ìlú kọ̀ọ̀kan Ọlọ́run ọmọ yejú wọn o ó sì mọ iye òǹkà wọn o kò sí tí wọ́n Ọlọ́run bá dá tí agbára rẹ̀ ọ̀ká bá a tún láṣìírí wọn jáṣìírí wọn ó tú jáṣìírí wọn ó tú jáṣìírí wọn ó tú Ọlọ́run o a wá fi ààyè ibi tí àwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n kó sínú ìgbèkùn wọn Ọlọ́run a fi lé ọ lọ́wọ́ Ọlọ́run mọ́ sọ àwọn ọmọ náà dòkú mọ́ wa lọ́wọ́ bá a fi ọwọ́ tọ́ àwọn ẹni yìí bá a fi tọ́ wọn lọ́kàn má jẹ́ wọ́n gba ẹ̀mí wọn má jẹ́ wọ́n gba ẹ̀mí wọn Ọlọ́run má jẹ́ wọ́n gba ẹ̀mí wọn Ọlọ́run àwa bẹ̀ lọ fún àwọn bàbá pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ olórí wa lẹ́ẹ̀kan ní ìlú Ògbómọ̀ṣọ́ ó bẹ̀rẹ̀ lórí Sọ̀húnwọ̀fọ̀ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àwọn ààyè kọ̀ọ̀kan tí àwọn bàbá wa aládé náà sì wà ìfẹ́ ara wọn bá a fi síra wọn lọ́kàn o ìfẹ́ ara wọn bá a fi síra wọn lọ́kàn o ogun ọ̀jàjà kókó gbùlú Ògbómọ̀ṣọ́ la gbọ́njú bá Ọlọ́run ogun ló dé
gbógun bá sì ti wọ bodè kí ló kù tí ó fi wọ̀lú ibodè tó sì wọ̀ yìí gan pàápàá ó ti dìlú ọlọ́run dákun bá a dáwọ́ rẹ̀ dúró báyìí bá a dáwọ́ rẹ̀ dúró báyìí bá a dáwọ́ rẹ̀ dúró báyìí ọlọ́run gbogbo ìgbà tí a bá máa gbúrò àwọn ọmọ náà pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́run má jẹ́ wọn ó fòkú wọn ránṣẹ́ sí òbí má jẹ́ wọn ó fòkú wọn ránṣẹ́ sáwọn òbí bá a ṣàánú wọn àti àwọn olùkọ́ tí wọ́n wà nínú ìgbèkùn ọlọ́run o ààyè wọn ni ó jẹ́ wọn fi ránṣẹ́ sí wa àwa náà ìṣọ́ ọlọ́run ló ṣe pàtàkì jùlọ ọlọ́run ó ká ìṣọ́ rẹ lórí àwa náà má dáàbò rẹ bò wá fìṣọ́ rẹ ṣọ́ wa gbogbo ààyè ibi tí wọn ètí ìdè ọlọ́run má jẹ́ wọn mọ̀nà bẹ̀ gbogbo ààyè ibi tí wọn ètí ìdè ọlọ́run má jẹ́ wọn mọ̀nà bẹ̀ ọlọ́run bá a fòpin sí bá a fòpin sí fi aláyà balẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà fi aláyà balẹ̀ ní stéètì kọ̀ọ̀kan fi aláyà balẹ̀ ní stéètì tiwáńbì náà ìlú ògbómọ̀ṣọ́ lápapọ̀ ọlọ́run fi aláyà balẹ̀ bẹ̀ ogun ta mọ́jẹ́ ọjà wá o ogun abẹ́lé mọ́jẹ́ ó gbérí o dáàbò rẹ bò wá ìṣọ́ rẹ ṣọ́ wa ọlá aláhàúlà ìlà bìlà àlèlè sọ́ọ̀lù aládàá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bá a ti sọ fún wa torí àwọn tó ṣẹ̀ ń dé a ní pẹ́ rárá a ní ìṣẹ́jú kan a fẹ́ kí gbogbo wa ó dìde dúró with due respect torí àwọn tó ti bá ìṣẹ̀lẹ̀ rìn ẹ jẹ́ á fún wọn ní ìdákẹ́ ìṣẹ́jú kan. Kí Ọlọ́run Elédùmarè kó foríjì wọn ó sì dúró ti ìdílé wọn ẹ jẹ́ kí a jókòó. Ní báyìí bá a ti ń tẹ̀síwájú ẹ jẹ́ kí n ṣe àfihàn àwọn bàbá gbogbo bí tẹ́ ti ń wò wá káàkiri àgbáláyé Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹ̀ka ti ìlú Ògbómọ̀ṣọ́ àti gbogbo àgbáyé nígunnígun tá a bá sọ pé kí gbogbo Ògbómọ̀ṣọ́ parapọ̀ wà níbà ibi tá a wà yóò lè gbà wá láwa fi mú ẹnì kọ̀ọ̀kan nígun kọ̀ọ̀kan ìdí nìyí tẹ́ fi rí àwọn tó wà lórí ìjókòó yìí tá a bá wá tún sọ pé gbogbo Ògbómọ̀ṣọ́ parapọ̀ ni ó wà níbì ní tá a fẹ́ yanjú ó ṣeé ṣe ká má rí yanjú bá a ṣe fẹ́ yanjú torí kálukú ní ó máa mú bó ṣe ń dùn ṣùgbọ́n àwọn bàbá wa gbà pé ẹnì kọ̀ọ̀kan nígun kọ̀ọ̀kan àwọn èèyàn sì tún bọ̀ mo mọ̀ pé wọ́n bá wa láyọ̀ lábẹ́ bẹ́ẹ̀ bàbá wa acting chairman Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹ̀ka tilé bàbá Alhaji R.A. Yusuf àgbáyé àwọn ní alága fìdíhẹ fún Ògbómọ̀ṣọ́ parapọ̀ káàkiri àgbáyé ààrẹ thank you bàbá mi tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn bàbá alàgbà ajé ìgbé tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn àgbà Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Lábẹ́ bẹ́ẹ̀ a ní alága fún àwọn ọ̀dọ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé láàrin wa comrade Muritala Adébísí parapọ̀ Ògbómọ̀ṣọ́. Lábẹ́ bẹ́ẹ̀ a ní akọ̀wé fún Ògbómọ̀ṣọ́ parapọ̀ láàrin wa màmá wa Akíntóyìnbó ó Janet parapọ̀ Ògbómọ̀ṣọ́. Lára àwọn ìgbìmọ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀ láti ní bàbá wa Alhaji Káyọ̀dé Yekin Ọláwuyì Ògbómọ̀ṣọ́ parapọ̀ Ògbómọ̀ṣọ́. Lábẹ́ bẹ́ẹ̀ olórí àwọn ọlọ́dẹ àwọn náà ń bẹ ní àárín wa ń bì bàbá ẹ bá wa kí Ògbómọ̀ṣọ́ parapọ̀ Ògbómọ̀ṣọ́ àṣẹ. Lábẹ́ bẹ́ẹ̀ olórí àwọn fijilanté
àwọn náà ń bẹ ní àárín wa ń bí báyìí. Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́. Lábẹ́ bẹ́ẹ̀ aṣojú àwọn civil defence ààbò ara ẹni làbò òlu AY Yunus àwọn náà ń bẹ ní àárín wa ń bí ẹ káàbọ̀. Lábẹ́ bẹ́ẹ̀ aṣojú àwọn agbófinró tí í ṣe àwọn ọlọ́pàá nílẹ̀ Ògbómọ̀ṣọ́ àwọn náà bẹ láàrin wa. Mr. Sadiq Azeez. Thank you. You are welcome. Àti gbogbo wa tá a wà ń bí báyìí, gbogbo àwọn ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́, lórúkọ gbogbo wa náà la tún fi kí wa. Lábẹ́ bẹ́ẹ̀, ààrẹ fún gbogbo oníṣẹ́ ọwọ́ ilẹ̀ Ògbómọ̀ṣọ́, àwọn náà ń bẹ láàrin wa. Ògbómọ̀ṣọ́. Parapọ̀. Ògbómọ̀ṣọ́. Àtàó. Progress. Ẹbí ọlọ́jà. Àtàjèrè. Lábẹ́ bẹ́ẹ̀ mo rí Alájẹ General fún gbogbo ẹgbẹ́ ọlọ́jà nílẹ̀ Ògbómọ̀ṣọ́, àwọn náà ń bẹ láàrin wa. Ògbómọ̀ṣọ́. Parapọ̀. Ògbómọ̀ṣọ́. Àtàó. Progress. Ẹgbẹ́ ọlọ́jà. Àtàjèrè. Ọ̀gá mi pàǹkóró èlùbọ́ tí sọmọrí odó gbàharan Adérẹ̀mí Akànmú olú ayé àwọn tó wọ gbójú. Alábẹ́bẹ́ I recognize gbogbo wa lè yàn pàtàkì ìtí a fi máa sáré ìsásádìdì nílùú Ògbómọ̀ṣọ́ kò ní dé bá wa. Èyí tó ti wọlé Ọlọ́run bá wa pinnu ẹ̀. Orúkọ tèmi náà ni Adégbóyèga Sẹ́ríkì Adé Sport. Thank you very much. Ìdí tí a fi péjọ máa pe ààrẹ fún Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé bàbá wa R.A. Yusuf. Ìdí tí a fi péjọ. Ògbómọ̀ṣọ́. Parapọ̀. Ògbómọ̀ṣọ́. Ní orúkọ gbogbo àwọn aládé wa ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti gbogbo àwọn bàbá mo kí yín káàbọ̀ sí ìpàdé yìí torí ìjẹta la panupọ̀ pé ká pé ìpàdé yìí ìrọ̀lẹ́ àná la tó jáde. Ó dùn mọ́ mi púpọ̀ pé mo rí yín, ó fi hàn wá pé ọ̀rọ̀ yìí ó mú láyà gbogbo wa. Ìdí ìjókòó wa wá ni wípé láti bí ọjọ́ ajé ni ìpín tí ń wá lóríṣiríṣi pé ká pe ìpàdé ìwọ́de gbogbo àwọn àgbàlagbà tí ìbá sàwọn ọ̀dọ́ ni wọ́n rí lọ́jà àwọn àgbààgbà wọ́n rí kìíní ìjọba ọmọ ẹ pé orílẹ̀ ó mú wa gidi gan. Àwọn kan ní ká pe ìpàdé àwọn oníròyìn. Irú eléyìí kì í ṣe pé èèyàn kan ò lè dá ìpinnu irú ẹ̀ ṣe. A wá pe ìpàdé àwọn ìgbìmọ̀ ti parapọ̀. Ìgbésẹ̀ wo gan ló yẹ ká gbé? Nínú ìpàdé láti wò pé ìwọ́de ó ṣeé ṣe kí àwọn jàǹdùkú jàgbà mọ́ wa lọ́wọ́. Ọ̀tọ̀ ní tẹ́ẹ̀mọ̀rù, ọ̀tọ̀ ní tí wọ́n gbé lọ. Irú eléyìí sì ní àwọn tí ò níṣẹ́ kan tó ń fẹ́ ṣe tẹ́lẹ̀ wọ́n mọ̀ lọ́mọ fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù la ṣe tako ìwọ́de. Ìwọ́de tí wọ́n ṣe lánàá gan ti àwọn ọmọléèwé tí fóbù ṣe á ń láti rán àwọn aṣojú wa kán lọ bá wọn. Wọ́n rí i pé ní ìrọwọ́rọsẹ̀ ni wọ́n ṣe kó mọ́ jẹ́ pé ọ̀tọ̀ ní ta fẹ́ wọ̀, ọ̀tọ̀ ní kan tá tún máa wọ̀. Torí tó bá tún dá wàhálà lẹ́ nígboro nísìnyí apá lè mọ́ ká mọ́. Ẹ̀kejì níta wo ni pé àgbájọwọ́ báyìí la fi sọ̀yà tí fi rókì. Àjèjì ọwọ́ kan ò gbé ẹrù dérí. Tí gbogbo wa bá panupọ̀ lẹ́ẹ̀kan náà níbi irú ìjókòó báyìí tá a finú konú tá a forúkọ rí gbé ìmọ̀ràn jáde ohùn wa yóò lọ sókè ju pé ẹgbẹ́ kan àbí ìgbìmọ̀ kan wọ́n dá ṣe lọ. Láṣẹ rò pé ó lẹ́tọ̀ọ́ ká pe gbogbo wa sí ìjókòó eléyìí kí a fi ọwọ́ so ọwọ́. Bí ìgbìmọ̀ kan láyàn ní ẹlẹ́ni mélòó kan kí wọ́n jókòó kí wọ́n bá ronú lórí kínní báwo la ṣe lè ké sí ìjọba ní ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ tí ó fi dé òkè lọ́hùn
àti pé oríṣiríṣi nǹkan làwa tá a wà ń sàlẹ̀ báyìí mọ̀ tó lè mọ́ dókè. Fún àpẹẹrẹ nínú àwọn ìwádìí tiwa a rí i pé pàápàá jùlọ nírú ìjọba ìbílẹ̀ Oríire ń bẹ̀ àwọn ìlú pọ̀ lọ rẹpẹtẹ ń bẹ̀. Ó wá lójú ìlú tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀ ní babalẹ̀ méjì, ó lójú ìlú náà tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀ ní babalẹ̀ méjì. Ọ̀pọ̀ ọgbà ìwọ ojú mi èmi ò jù ọ́ ń dá wàhálà lẹ̀ gidi gan. Wọ́n ti sọ di díje láàrin ara wọn. Èyí tágbára rẹ̀ ò bá sì ní ká láti inú ìlú wa yóò lọ mọ fáwọn àjèjì wọ̀lú ni, yóò mọ káwọn àjèjì wọ̀lú ni. Torí ẹ̀fọ́ríjì mi ò ilẹ̀ pa lóore pé tí ò bá sọ́wọ́ ara lé nú àlejò mọ́lé mọ́ bí sàárè òkú tó sàárè àfọjú ẹ bá ń túnṣe yọ̀dà fún sàárè wà lèmi ti wá. Bírú nínú àwọn ọ̀rọ̀ tó ń tó wa létí wọ́n mú àwọn agbódegbà bíi 6 lára àwọn tí wọ́n gbà pẹ̀lú àwọn bandits wọ̀nyí. Tó bó ní ṣe rí bẹ́ẹ̀ níta wòye ni pé bóyá nítorí pé ọwọ́ alàgbà kan ṣàdúrà ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan fáwọn bàbá wa orí adé àti ìlú ńláńlá ni àti kéékèèké ni ẹnu wọn papọ̀ ìjà ni ojú ọlọ́ọ̀dẹ ọ̀nà wo la fẹ́ gbé gbà tí wọ́n fi fòpin sílẹ̀ irú eléyìí tó délẹ̀ nísìn call to action ni ó yẹ kí gbogbo wa ronú sí i ká wá ọ̀nà àbáyọ lórí tí òfin ní wáyé mọ́. Mo sì fẹ́ fi tó ilé tí pé láti ìgbà tó rọ̀ ti ṣẹlẹ̀ a jìnnà sí àwọn bàbá àwọn bíi méjì ń bẹ ní Ìbàdàn báyìí tó lánàá mo bá àwọn orí adé méjì sọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n wà pẹ̀lú àwọn DSS nìbàdàn tó wọ́n fi dá mi lójú pé àwọn ò sì máa ṣe press conference tó bá yá lọ́wọ́ bá dé wọ́n mọ̀ fún wa lábọ̀ wọ́n táwọn bá lè tètè dé àwọn òpè press conference yẹn l'Ógbómọ̀ṣọ́ ń bí ni. Mo sì fẹ́ fi dájú lójú pé ìjọba ń gbìyànjú gidi torí lánàá bẹ́ẹ̀ ṣe ń sọ fún wọn soldiers 100 ni wọ́n gbé lọ síbẹ̀ tí wọ́n ti máa wọ ọdún òkè wọ́n ní ká dá lójú pé wọ́n ti sọ̀rọ̀ àjọ wọn àlè lọ́ọ̀dì kankan pẹ̀lú ògùn Ọlọ́run ń pa àwọn èrè wa. Lẹ́yìn eléyìí ẹ wo ohun tó ṣẹlẹ̀ ń jẹta a fẹ́ lo àǹfààní yìí láti bẹ gbogbo wa ká dákun àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tá à ń gbé kiri yìí ò dáa púpọ̀ kò dáa rárá torí a fẹ́ bẹ̀rẹ̀ ìpàdé yìí níjẹta láago 11 níbi ọ́fíìsì mẹ́ta àkókò mi ní alàgbà pè mí látàkó yáyá aláàjì a lè ṣèpà mo ní kí ló dé mọ́ ní gbogbo olú wọn ti ń sákiri wọn ti ń káwọn ọmọ àwa tá à ń sọ̀rọ̀ òtí ń wò sàlẹ̀ báyìí mo rí lóòótọ́ ìfọ̀ àmọ́ sì fẹ́ gbá ìyá kan bí tó ń lọ gbogbo orú nǹkan báyìí tí ò mọ dálé ò lè dáa láṣẹ wò ó pé etí kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká kó gbogbo pọ̀ ká jọ jókòó ká ronú lé lórí àwọn ìmọ̀ràn wo la lè gba ìjọba láti ìbílẹ̀ tó fi dókè bá a ṣe mọ̀ yìí bá a ṣe kéré yìí àwọn nǹkan míì wà táwọn ò mọ̀ táwọn ò ní mọ̀ so ìdí tá a fi pè wá ní ṣókí mo fi Ọlọ́run bẹ̀ a fẹ́ ju bíi 30 ìṣẹ́jú sí wákàtí kan lọ kókó ọ̀rọ̀ ìmọ̀ràn ká mú wọn wá bá ká tó kú òǹbí a wà á yàn gbìnà ẹlẹ́ni mélòó kan láti ẹgbẹ́ jẹ́pẹ́ káàkiri báyìí tí wọ́n máa jókòó tó jẹ́ pé láti pàṣẹ wọn láti máa bá ìjọba ní ìbílẹ̀ ni o àti ní ìpínlẹ̀ sọ̀rọ̀ yóò dáa fún gbogbo wa o gbogbo n ta fi lẹ̀ ta fi jáde wá báyìí Ọlọ́run bá máa sọ Ọlọ́run bá kò ní fi wálẹ̀ o gbogbo àwọn tó wà ní gbẹ̀gùn Ọlọ́run yóò bá wa dóòlà yóò gbọ́ Ọlọ́run àwọn náà sì ní bọ́ lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ fún ọgbà. ẹ jẹ́ pàtàkì fún bàbá ẹ rí i pé wọ́n ti sọ fún wa ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé ṣókí ni a sì rí i pé ṣókí náà ni ní báyìí máa pe bàbá wa Ajégbé ọ̀rọ̀ àgbà lẹ́nu àgbà. Ògbómọ̀ṣọ́ parapọ̀ Ògbómọ̀ṣọ́. ẹ rí i pé tàtà bẹ̀rẹ̀ ohun tá a máa sọ kò lè sọ nítorí inú mi ò dùn Ògbómọ̀ṣọ́ ṣe wà bí n bá sì rò nígbà tá a dá ilé ayé yìí mo rò pé mo lè pe ìtàn ọba 4
irú eléyìí ọ̀sẹ̀lẹ̀ ó jẹ́ ìbànújẹ́ ṣùgbọ́n ìbànújẹ́ náà Ọlọ́run ọba ni mú dópin. Ààrẹ wa ti sọ̀rọ̀ kò sí nǹkan kan mímọ́ wípé ká yan àwọn èèyàn tí ó máa mú ìmọ̀ràn máa mú mọ̀ràn wá. Àìníṣẹ́ lọ́wọ́ ọ̀fà ọ̀pọ̀lọpọ̀. Àwọn míì bí wọ́n ti sọ ní oríire ń bẹ̀ àbọ̀dé pọ̀. Àwọn bàbá wa sì ní bí náà bá láwo kò lè jò kí ó dùn. Bẹ́ẹ̀ bá rántí ṣọ́ọ̀ṣì kan wà tí wọ́n yí orúkọ rẹ̀ sí Orísun Ìyè ìgbà aláàdọ́rin. Ọ̀nà abo ni ọ̀nà oríire náà ni níbi ogun ti wọ̀lú nù níjọ́ àná 70 èèyàn ló kú lè di ìgbà aláàdọ́rin. Torí náà wọ́n wá fẹ́ kẹ́ ẹ jẹ́ á ronú wa. Kò sí bá a ṣe jókòó yìí tí ọ̀kan nìkan ọ̀kan nù wa. Wọ́n ti sọ̀rọ̀ nípa ipa tí àwọn bàbá wa kó látòrí bàbá Ṣọ̀ún, ipa tí wọ́n ń kó àtàwọn yòókù lórí pé kí ọ̀rọ̀ yìí kó yanjú. Ọlọ́run ó sì jẹ́ ó ṣeé ṣe. Ẹ dákun ọ̀rọ̀ ètò wà ńlẹ̀ ó kọjá parapọ̀ tí a ní parapọ̀ tí ẹ̀yin ní Ògbómọ̀ṣọ́ ní ìbílẹ̀ yín Ìkòyí lẹ́yìn Ìrẹsà lẹ́yìn ó kọjá bẹ́ẹ̀ o. Báwọn bàbá wo ò sì ti gbọ́n tóun tí wọ́n à ń pé wọ́n gbọ́n wọ́n ní bá ń jà bíi kakúkọ́ gbòòlù. Ọlọ́run Olódùmarè yóò ràn gbogbo wa lọ́wọ́. Mo fẹ́ fìyọ́nú Ọlọ́run bẹ̀ wá àti inú tí kálukú wa ti jáde tí í ṣenú obìnrin kí n tó lè mú ọ̀rọ̀ ìbànújẹ́ wá ìyapa wá. Ẹ dákun ẹ jẹ́ á pátì. Mo fọlọ́run bẹ̀ wá o. Gbogbo àwa tá a bẹ́ bínú obìnrin tá à ń bá ń sọ̀rọ̀ wípé Tolúgbẹ́nì ti sọ ní Tolúkòyí ní Tóńpẹ́tù ní ó fi yọ́nú Ọlọ́run bẹ̀ yẹn wá. Ẹ jẹ́ á pátì. Ẹ wo olùkọ́ tí wọ́n pa níta jẹ là ń wà. Ọlọ́run ní jẹ́ àpàtì ní tí ó jẹ wá. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ mo bẹ̀ wá ní ẹni tí Ọlọ́run sì sọ pé inú obìnrin ló ti jáde wọn ò bá fi abẹ gbà bí rẹ̀ ńgbà tó bí tó bá da ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ìrandíran rẹ̀ kò ní ṣe rere lé ayé. Nítorí náà mo bẹ̀ wá o. Ọ̀kan ṣoṣo l'Ògbómọ̀ṣọ́ kò síbi wọn ètí jà kò síbi tí gbòǹgbò ègbò èsì kò síbi tá a ti dáná alẹ́ omi tó rọ ọbẹ̀ ní ìdùn jura wọn lọ. Ẹ wá jáfe yìí kọ́gbọ́n ẹ jáfe yìí kọ́gbọ́n abẹ̀wá ni o. Bá a ṣe pè wáyé àti nǹkan ọkọ̀ ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́gbẹ́ tó wá inú wa dùn kò ní bàjẹ́. Àwọn àgbààgbà wọn ò foríkorí ẹni ó bá nímọ̀ràn ẹ máa fi ránṣẹ́. Wọ́n ní gbogbo aṣọ ká sá lóòrùn
gbogbo wa la sì mọ bí tóbìnrin tí bímọ wọn á lọ kẹ́yìn náà àdúrà là ń gbà àwọn èèyàn yìí kò ní jẹ́ kí ẹ̀jẹ̀ wọn ni òun ó fira ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ó dá wọn padà torí náà abẹ̀ wá ní bàbá wa gbọ́ròyìn ká tó máa fán jáde ẹ jẹ́ á máa ṣèwádìí ẹ̀ àwa oníròyìn mo bẹ̀ wá ẹ̀yin lágbára wa tẹ́ ẹ bá ti rí ọ̀rọ̀ kan kẹ́ ẹ tó máa fán jáde ẹ máa bùn àwọn àgbààgbà gbọ́ ẹ máa bùn àwọn agbófinró gbọ́ ọwọ́ wọ́n ti dé Àjáàwá níjẹta ẹ máa tọ́ dálẹ̀ ìjọba ò ti sùkú ṣé sùkú lè dúró nìsín a fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá Ọlọ́run Olódùmarè yó ràn wá lọ́wọ́ gbogbo ọgbọ́n táwọn bàbá wa lò gbogbo bí wọ́n ṣe nígbà kálukú wọn tí ò fi bàjẹ́ lágbára Ọlọ́run kò ní bàjẹ́ lórí wa tá a bá kó ń bẹ̀ tán náà kò ní bàjẹ́ mo wá ń ké sí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá wípé ká gbàdúrà fún ìṣọ̀kan ọ̀rọ̀ òṣèlú kọ́ ẹ̀ màá sì máa sọ ń bẹ̀ pé ẹni tí ọba torí tó nìkan jẹ tó bá fi da ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kò ní gòkè bó bá gòkè yóò jábọ́ torí náà bá a ṣe jókòó yìí mo bẹ̀ wá o gbogbo ẹ̀yin agbófinró a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ní ṣiṣẹ́ ṣe o àtèrè àtọ́jú owó ẹ kò délé o bẹ́ẹ̀ tí ń ṣiṣẹ́ à ń yìn yín Ọlọ́run Olódùmarè ń tẹ́ jẹlẹ̀ wá ẹ̀ nípàdé tí ó jẹ yín nítorí náà ọ̀rọ̀ ọ̀pọ̀ àkàwé rẹ̀ lọ́pọ̀ a dúpẹ́ fún gbogbo ohun tíjọba ti ṣe àti ìjọba àpapọ̀ ní àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ìjọba ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ kò ní rẹ̀ wọ́n o ṣùgbọ́n àìdúpẹ́ lọ́wọ́ aláṣetì yóò ṣe aláṣeyọrí k'Ọlọ́run jẹ́ kí àwọn ọmọ yìí àtàwọn olùkọ́ wọn kí wọ́n jáde láàyè tí wọ́n bá ti jáde láàyè wọ́n ní àṣeyọrí adúpẹ́ o kò ní bàjẹ́. ẹ bá ń pàtàkì fún bàbá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a ti rí i pé gbogbo ẹ̀ ti ń lọ síbi tá a fẹ́ a mọ̀ pé gbogbo ala ní nǹkan dínkù láti sọ ṣùgbọ́n ká tó padà sọ́dọ̀ àwọn local security wa àwọn ọlọ́pàá wa bóyá we don't know if there is any information àbí ibi tẹ́ bá dé or advice ní sókísà torí oòrùn tí ń bọ̀ wá síbi tí àwọn èèyàn wa ti jókòó yẹn you are welcome. Thank you. Ẹ káàbọ̀. You are free to stay. So the only thing I would say, I'm a postman. Yes. I come here to repair. Most of our jobs is being done internally, so we don't disclose our. Thank you, sir. Thank you, sir. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Gbogbo sọ náà ni pé ṣé bí a mọ̀ pé agbófinró làwọn pé wọ́n dẹ̀ rán wọn wá ni wọ́n ní iṣẹ́ táwọn ń ṣe iṣẹ́ ìdákọ́ńkọ́ ni kì í ṣe táwọn lè débì táwọn lè máa sọ wípé àwọn ti bá débì nígbà táwọn kò lẹ́sìn ẹ̀lẹ̀ làwọn dé yáwọ́ ta wọ́n ní kì í ṣe táwọn lè máa sọ ń bì nítorí náà wọ́n ní ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run á jẹ́ káwọn ṣàṣeyọrí lábẹ́ bẹ́ẹ̀ mo padà sọ́dọ̀ ọ̀gá AY Yunus. Ògbómọ̀ṣọ́ a kí gbogbo ilé o Ọlọ́run ní jẹ́ kí kó bàjẹ́ ẹ̀rí ń pa àwọn ọmọ tí wọ́n kú ní ọjọ́ sí iṣẹ́ tí ń lọ takuntakun gbogbo àná commandant wa wá láti Ọ̀yọ́ state commander Ọ̀yọ́ state Adúlú àjọ lọ sí ibẹ̀ náà ní àná gbogbo security pátá
tó wà níbẹ̀ yẹn tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun òfin dá yín lójú pé pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ láì jìnnà ìṣòro ni ká máa gbọ́ gbogbo àwọn tẹ́tẹ̀ kú náà Ọlọ́run á jẹ́ kí wọ́n dá wọn lẹ̀ láyé ẹnu tó bá fẹ́ ṣe àfikún ẹ rí nípa ọ̀rọ̀ tí àwọn bàbá wa sọ ẹ jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ kó wà ẹ jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ kó wà láàrin bóyá lọ́balọ́ba ni ìjòyè ni àwọn oníṣẹ́ ọwọ́ ni sẹ́rí tí ìfọwọ́sowọ́pọ̀ tó bá ti wà gbogbo ibi tí a bá fẹ́ rí kùdìẹ̀kudiẹ níbẹ̀ láti máa rí òdodo ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kí Ògbómọ̀ṣọ́ kó bàjẹ́ o lágbọn ti wá lọ́dọ̀ wa iṣẹ́ ń lọ takuntakun láìpẹ́ lájìnnà èso rere ni a máa rí àti gbogbo ilé o. ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn Yorùbá gbọ́ wọn wí dáadáa ẹ gbọ́ díẹ̀ wọ́n gbà wá nímọ̀ràn pé ìfẹ́ wà láàrin wa tí ó bá fi sí ìfọwọ́sowọ́pọ̀ wọ́n ní iṣẹ́ àwọn kò lè ṣàṣeyọrí ńbẹ̀ bọ̀ táwa gẹ́gẹ́ bá ti fọwọ́sowọ́pọ̀ yóò mú kí wàhálà àwọn kó yọ pàápàá jùlọ láàrin àwọn lọ́balọ́ba lóyè àtàwọn àtàjọ mọ̀lú ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́. lábẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé civil defence àtọlọ́pàá wọn lè mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ bọ̀tí a ní àwọn tó jẹ́ tiwa tó jẹ́ bàbá fáwa tán jọ ọmọ fẹ́yìn tí wọ́n lọ síbi tá à ń sọ yìí tán sì àtìbẹ̀rẹ̀ àti ibi tó dé dúró wọ́n rí gbogbo ẹ̀. ní báyìí máa pe bàbá wa Sàràfàdé Amúsàn láti bá wa sọ̀rọ̀ ibi tí iṣẹ́ dé dúró ẹ má sọ báwọn agbófinró ti sọ tí wọn ò sẹ́yìn pé àwọn ò ní sọ jù bá lọ sẹ́yìn pọ́ mọ́ wa lẹ́yìn. Please let them switch off the camera. Wọ́n pè mí láti adá Fúlàní ẹ̀sìn àwọn Fúlàní kan láwọn ìlú ara wọn gbogbo switch off the camera.